ó lẹ́ni kan tí mò ń fẹ́ ó máa ń fẹ́ parọ́ fáwọn òbí ẹ̀ irú iṣẹ́ tí mò ń ṣe so ó gbomi lójú mi gan because mo máa ń wò pé ṣé kí ló wá wà nínú iṣẹ́ tíátà yìí náà tí àwọn èèyàn máa ń so ojú ó máa ń ní kò fẹ́ kí n pé mi gbọ́dọ̀ sọ fáwọn òbí ẹ̀ pé iṣẹ́ ṣé wọn ní rí lórí sinimá ni. èmi dẹ̀ wá ní kí ni òun ṣe nǹkan téèyàn fẹ́ máa ṣe títí láì ní tó o bá mọ̀ kọ́ gbà mí bí mo ṣe wà yìí kò ní dà o èmi wá sọ fún wọn sọ ọjọ́ tí mo sọ fún wọn mo rí bọ́ ìṣe náà inú wọn ò dùn ní àìmí gbọ́dọ̀ stop ẹ̀ o kí ni mọ́ kí ló wá wà nù iṣẹ́ so ó wà nù àwọn nǹkan tí wọ́n ń fojú gidi wò wá ń tà tàbá ni wọ́n máa rò pé òkè ẹ̀ ń ṣeré ẹ̀ tí but téèyàn bá ní dókítà lèèyàn báńkà lèèyàn wọ́n ní bọ́ ẹ̀ máa wọn and the truth is kíní iná ìwà èèyàn ní personality nìkan ń ṣe iṣẹ́ téèyàn ṣe. àjọṣepọ̀ yẹn ń kó báyìí pẹ̀lẹ́ fíìmù Aníkúlápó tẹ wà níbẹ̀ báwo lẹ ṣe kó báwo lẹ ṣe débẹ̀. kí n tó ṣe Aníkúlápó mo ti kọ́kọ́ wà nínú fíìmù kan ní Afolayan kan rí. kí ló kọ fíìmù náà. Naija Christmas. lókàn ìyẹn. oríṣiríṣi ẹ̀yàn àgbọ̀n ní àwọn fẹ́ra wọn ni àìrọ̀ ẹ̀gbọ́n ìlú fọ́ọ̀tẹ́ ni wò lálẹ́ àná lórí bóyá ilẹ̀ mọ́ra wọn yá wọ́n fẹ́ra wọn lóòótọ́ ni èmi náà máa béèrè ṣé bẹ́ẹ̀ ni. rárá o bí wọn kò mí mo máa ń pè wọn ní mẹ́ńtọ̀. mẹ́ńtọ̀ yìí sì ni wọ́n lóòótọ́. bẹ́ẹ̀ni. tábà ní ká wò dáadáa Kunle Afolayan tí èmi ò mọ̀ ọ̀rẹ́ mi ni o wọ́n ní Kazeem Aláròyé àwọn tì mí dáadáa tèmi ò mọ̀ ṣùgbọ́n tẹ̀yìn mọ̀ dáadáa lóyún òun ni Kunle Afolayan àti pé Kunle Afolayan kó tó lè pèèyàn ṣeré kó tó lè fihàn ní rògbò pé wá ṣe báyìí kí èèyàn gbọ́dọ̀ ní kí ni ohun àmúyẹ features tó lè pèèyàn. so ìgbà Kunle Afolayan jẹ́yàn tó jẹ́ pé kò ń wo pé o gbọ́dọ̀ ní face kó tó lóyàn sí róòlù because some roles wà ó ti mọ̀ pé àwọn èèyàn ní báyìí ló máa ṣe tó máa fi tà but other major roles wà kò ní sọ pé gbọ́dọ̀ jẹ́ face tó bá kàn ríyàn de ok èèyàn yìí ó máa wo story yẹn èèyàn yẹn máa fit in sí character yẹn tẹ́ bá wo Aníkúlápó tó bá jáde ẹ máa rí pé ok maybe physical attributes ẹ máa rí pé ok ó fi tẹmọ pupa kò ṣe kíní kan ó lẹ kò tóbi kò ṣe kíní kan àwọn nǹkan yẹn tí wọn bá ti kọ́kọ́ pass yẹn then ó máa ń like kéèyàn ní tẹríba náà because tẹ́ bá mọ̀ ó wà deep rooted nínú culture wọn wà very deep rooted so tẹ́ bá lọ jẹyàn tó jẹ pé ẹ ń kò like àwọn nǹkan yẹn. ṣe experience nínú Aníkúlápó ìrírí sí àwọn tẹ̀sí ní tẹ́lẹ̀ bó ló ṣe lọ. ìyàtọ̀ yẹn ti pọ̀ jù because number one ṣé equipment ni mo fẹ́ fi àbí welfare ibẹ̀ yẹn oríṣiríṣi oúnjẹ là ń jẹ tàárọ̀ and in fact kébi tó pa yín lọ́sàn-án ti gbé wá kébi tó pa yín nírọ̀lẹ́ ẹ ṣì máa ti máa yọ ìgbà míì gan oúnjẹ máa ń waste because kí la so ẹ mọ̀ pé but normal èyí tá à ń ṣe ẹ̀ dẹ̀ lè fi wéra wọn because number owó tó ń lò yàtọ̀ ọ̀kan nínú àwọn òṣèré tí mo pè mi ò ní dárúkọ ẹni náà oríṣiríṣi òṣèré ló wà ní fíìmù yẹn kan ṣe èèyàn méjì tí mo kọ́kọ́ dárúkọ nìkan so èèyàn kan ni wọ́n fún wa problem gan so really weigh me down because upcoming ni ó wà kú last scene 8 dẹ̀ ti lù 8 ìrọ̀lẹ́ wọ́n wá ní wọn lè yá mọ́ pé time ti lọ gbọ́dọ̀ máa lò mo bá ń sọ pé ok màá gba hòtẹ́ẹ̀lì fún yín. ó ti ẹ̀yà kínní yìí. mo ṣàwá ní mo máa gba hòtẹ́ẹ̀lì wọn gbà ọ́ so di 1 year later mo ṣẹ̀ṣẹ̀ tó rí ṣe wọ́n ṣe padà wá náà ní òjò kó parí so in fact ó tó kó jẹ́ kí n máa ó discourage mi gan so ó tó kéèyàn máa ṣe mi mọ̀. ọkùnrin àbóbìnrin. emergency tèèyàn yẹn náà ò padà wá o so akọ̀wọ́ náà tàfi parí in fact ó wá dùn sí ju ká ní péyàn yẹn wà ń bẹ̀. ètò yìí ga alákàjù Oyinmomo ètò yìí ga alákàjù Oyinmomo ètò yìí máa ga alákàjù Oyinmomo àgbàṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ Oyinmomo ètò tó gba yìí tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò màá ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń dábẹ́rẹ́ tí a ti ń rọ̀ bí òwe lónìí nǹkan ńlá ni mo mú tọ̀yìn wá o ní ńlá nínú àwọn ẹlẹ́wà ńlá nínú àwọn òṣèré tíátà Yorùbá àti tíátà àwọn oní àfítìfítì kí ni à ń pè ní fítìfítì èdè ìbò ni àwọn àpèrè ò ní ọ̀dọ̀ tiwa níbí ní ilẹ̀ Yorùbá ẹ mọ̀ káàbọ̀. ẹ ṣé. ẹ̀rí náà ni àdúpẹ́ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́.
Orúkọ tèmi ni Oyindamola Sanni. Sanni. Ọmọ Sanni ààrẹ wà àbí Sanni tí ọ̀tọ̀ ni? Sanni tèmi ọ̀tọ̀. Sanni ti bo. Sanni ti Ìkòròdú. Ìkòròdú ọ̀gá. Bó wá ni ọmọ Sanni ṣe di òṣèré tíátà? Story ńlá nìyẹn. Báwo lẹ ṣe débẹ̀? Ẹwà yín ló gbé yín lọ bẹ̀ ni. Torí a máa ní ẹwà ń gbà nípa àwọn fáìn gan náà àwọn èkó máa áàtì ni. Ṣé wà ní? Ọlọ́run ni o. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn comedy skits ni mo fi bẹ̀rẹ̀. And then, in fact, church ni mo ti bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ ní stage play tá a máa ń ṣe ní church, drama group. Mo wá pàdé èèyàn tó rí mi tó dẹ̀ ní pé kí n jọ pé kí n wá bá wọn ṣe àwọn comedy skits. Mo wá bá ṣe o. Mo wá post ẹgbà yẹn Facebook ló ń rìn, Instagram ò ti. Ọdún wo? Ó ti pẹ́ 2016. 16 bí ọdún méje báyìí ni. Bẹ́ẹ̀ ni. So ìgbà yẹn Instagram ò ti máa rìn, Facebook ló ń rìn. Ìgbà tá a dẹ̀ post ẹ̀ mo wá rí pé oríṣiríṣi àwọn èèyàn wọ́n ń comment, wọ́n nífẹ̀ẹ́. Mo wá ní okay o, jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú. Ẹ̀kú tó ẹ̀ tó dìgbà yẹn kí ni nǹkan tí ẹ̀ ń ṣe àbí kí ni nǹkan tí ẹ̀ ń gbà lérò láti jẹ́ láti dà láyé? Mo ti mọ̀ wípé màá máa ṣe nǹkan tó jọmọ́ entertainment, but mi ò kò lè sọ pé film ni. But mo mọ̀ pé mo fẹ́ràn àwọn nǹkan bá entertainment. Mo ti mọ̀ pé màá wà bí màá jẹ́ òṣèré. But nǹkan tí gbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ mo wà ní school náà gbà yẹn. So mi tí ì lè sọ pé nǹkan báyìí. Fásitì àbí? Bẹ́ẹ̀ni. Ilé ìwé gíga. Ilé ìwé gíga ọgbọ́n bẹ̀. University of Lagos. Lagos náà ni. Unilag náà ni. So nígbà tí wàá ń ṣe ń gbà yẹn tẹ́ ń ṣe ẹni ẹbẹ̀rẹ̀ pẹ̀lú comedy skit. Ṣé ẹ fọ́ ní báyìí? Àbẹ́yìn kan ti ẹ̀kan mú pa kan bẹ̀ nítorí pé abẹ́nu ni. Mi ò fọ́ ní o. Rárá. Wọ́n bẹ̀ mí kí wọ́n so role tó fún mi gbà yẹn kàn ń ṣe role tó fọ́ ni òun ló fọ́ ni. But èmi kàn ṣe bí. Ìyá amúgbálẹ́gbẹ̀ẹ́. Nígbà wo lẹ wá sọ di a professional thing tẹ wá kó gbàlá yín sínú ẹ̀? 2017. 17. Ta ló wá ṣàtọ́nà bó lẹ ṣe kó bó lẹ ṣe yá tẹ̀ fi gbàǹgbà náà? English movies mo máa ń ṣe tẹ́lẹ̀. Okay. Then ìyẹn mi ṣe major bí àwọn lead role nǹkan kan mi tí ì ṣe. Mo kàn máa ń ṣe bí àwọn 5 scenes 7 scenes ní English film nígbà yẹn. So mo wá pàdé olùdarí kan ní Yorùbá, Túndé Ànjọlá ló ń jẹ́. Túndé Ànjọlá. So òun ló kọ̀ pé mi pé wá bá mi ṣe nǹkan kan, wá bá mi ṣe. Mo bá di ẹni tó ń ṣe eré Yorùbá náà. Eré Yorùbá. So òun ni atọ́nà mi ní Yorùbá industry. Ṣé láwọn òbí kí Ọlọ́run fún ènìyàn ọmọ tó dáa dáadáa báyìí? Ìyá fẹ́ kó di lọ́ọ̀yà, kó di dókítà, kó di pharmacist àbí bẹ́ẹ̀ kí ìgbà tí alẹ́ fẹ́ mú tíátà kẹ́yìn yà lọ́dún yà ń bá àwọn lọ sóko eré kí ni wọ́n sọ? Ṣé wọ́n support àbí wọ́n ti ẹ̀gbọ́n mú? Mọ́mì mi ti wà everly supportive láti ìbẹ̀rẹ̀. Àwọn bàbá mi ni wọ́n really faramọ́. Wọ́n fẹ́ kí n di doctor. Alábẹ́rẹ́. Wow. Èmi yìí mi ò dẹ̀ lọ́kàn, mi ò lè rẹ́jẹ, mi ò lè. So èmi ti mọ̀ pé mi ò lè ṣe. In fact nǹkan tí mo kà ní university ò tán mọ́ medicine bí àwọn building architecture nǹkan tí mo kà nìyẹn. So at some point mo fi ń jẹun náà. Mo máa ń lọ fún field work and mo ṣiṣẹ́ ní ministry planning. Mo ṣe town planning. Yeah, so. Ṣé contract àbí as a real staff gangan? As a staff. Fún ìjọba Èkó. Nígbà wa ni ṣé ẹ ṣe wà bẹ́ẹ̀ But staff yẹn was like contract staff náà. Nígbà yẹn. Because after tí mo ṣe IT mi. Ẹ ṣe díẹ̀. But ní báyìí ńkọ́? Mo ṣe lè ṣe once but iṣẹ́ fíìmù ti lẹ́ẹ̀kọ̀ọ̀kan. But iṣẹ́ fíìmù ti mo fẹ́ràn ẹ̀ gan since ó ti di nǹkan tó máa ń múnú mi dùn. Wọ́n dẹ̀ ní pé tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ gbọ́dọ̀ ṣe nǹkan tó múnú yín dùn. So that ọjọ́ tẹ́ bá rere tẹ́ bá rere ẹ máa mọ̀ pé inú yín ṣe ń dùn ẹ ṣì máa ṣe. Wọ́n tẹ́ bá lọ ń ṣe nǹkan tó jẹ́ pé torí owó nìkan ni mo ṣe ń ṣe kínní. Ní kò ń ṣe every time ni gbogbo ẹ̀ máa ń lọ dáadáa. Ṣé ẹ bá sọ pé tíátà múnú yín dùn lọ́nà wo? Ṣé àwọn èrò tẹ́ ń rí ń bẹ̀ àbí òkìkí àtàríwó tó ń mú wá? Gbogbo ẹ̀. But ó kọ́kọ́ fún mi ní ìfọkànbalẹ̀. So then mo máa tún ó dàbí pé nǹkan tó ń múnú mi dùn then mo tún ń jèrè inú ẹ̀
torí mi ò kọ́ ń ṣe actress nìkan mo máa ń ṣe movie tèmi. ẹ máa ń produce tèmi yes so mi ni owó yẹn dẹ̀ máa padà sí wa. báyìí mélòó já produce báyìí. 9. 9 láàrin ọdún 7 ọdọọdún ni àbí òlẹ̀ ṣe. ìgbà kan wà tí mo ṣe 2 pọ̀ lọ́dún kan. lọ́dún kan owó yẹn to start up with bàbá ló kó lẹ̀ ní ọkọ àfẹ́sọ̀nà ló kó lẹ̀ ní àbẹ́yìn náà lè rí bí iṣẹ́ town plan nígbà yẹn tó fi ṣe sinimá àkọ́kọ́. èyí tí mo kọ́kọ́ sinimá àkọ́kọ́ in fact mi ò lówó yẹn pé nígbà tí mo bẹ̀rẹ̀ mo kàn fẹ́ ṣe nǹkan ṣáà tí mi pé ṣe kíní mo wá fẹ́ ṣe then èèyàn tí olùdarí yẹn òun náà wí pé ó dà kí ọmọ yìí òun kò ṣe kíní bọ́ owó yẹn ò pé òun náà dẹ̀ ti mọ̀ pé kò sí báyìí máa bẹ̀rẹ̀ owó yẹn máa jáde téèyàn bá kàn dúró de kówó yẹn kówó pé akọ̀mọ́ máa dúró bẹ́ẹ̀ ni béèyàn ṣe ń kọ́lé náà nìyẹn so mo kàn mí ní tán mo kàn ní díẹ̀ mo ní ó ju ìdajì lọ so mo wá fi bẹ̀rẹ̀ bí ọjọ́ kẹta tá fi bẹ̀rẹ̀ kan ni owó ti tán bọ́ mo wá ń pè àwọn èèyàn tí mo tó bá dẹ̀ rí pé nǹkan gidi lèèyàn fẹ́ ṣe wọ́n máa support èèyàn. Daddy ò fi owó sí o but time ẹ̀wọ̀n tí time tó ti wá ń di nǹkan ńlá tó jẹ́ kí àwọn èèyàn pọ̀ ká máa rọ́mọ inú fíìmù lọ́ọ̀tì ní wọ́n wá ń dùn sí tábà jáde ọ̀dọ̀ ẹ̀kọ́ owó tí ń wà ń bẹ̀ ìgbà tí mo ti lọ́ṣẹ̀ so yín sìn wọn inú wọn ń dùn pé mo ń ṣe in fact àwọn ló máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn ló máa ń pariwo máa ń ní àdáàdé má pariwo mi síta so ìgbà yẹn wọn ò fowó kọ̀kọ́ sí o but ìyá mi ò fò bọ́ wọ́n fi àdúrà tì mí. wọ́n dúró dáadáa. Because at some point dáàdì mi kò dà pé ọmọ yìí kò lè dẹ̀yìn lẹ́yìn kínní so wọn ò ní choice mọ́ so wọ́n fi àdúrà tì mí ìgbà tí mo fẹ́ ya ọmọ lèrè àǹtí Fẹ́tí Balógun ló wà ńbẹ̀ àti Yẹmí Ṣọládé náà ṣe ìyá mi àti bàbá mi story yẹn dẹ̀ dùn gan because àwọn èèyàn really like it. Your maiden edition then. Yes. alákọ̀ọ́dẹ́kọ̀ ṣe nìyẹn. Yes, first one. nígbà tí wàá ṣe nígbà náà Ọlọ́run padà ṣe owó yẹn padà. First one yẹn owó yẹn ò padà tán irọ́ ò dá o owó yẹn ò padà then but mo dúpẹ́ pé mi ò yáwó ṣe so owó yẹn ò padà because in fact mo ní issue kan mi ò tètè parí ẹ̀ ó sì kú bí scene méjì tí mo rí yàtọ̀ so one of the challenges gan tí mo ní nìyẹn so ọ̀kan nínú àwọn òṣèré tí mo pè mi ò ní dárúkọ ẹni náà bọ̀ oríṣiríṣi òṣèré ló wà nínú fíìmù yẹn kan ṣe èèyàn méjì tí mo kọ́kọ́ dárúkọ nìkan so èèyàn kan ní wọn ni wọ́n fún wa problem gan so really weigh me down because upcoming ni ó wà bó wà kú last scene 8 dẹ̀ ti lù 8 ìrọ̀lẹ́ wọ́n wá ní wọn lè yá mọ́ pé time ti lọ gbọ́dọ̀ máa lò mo bá ń sunkún pé ok màá gba hòtẹ́ẹ̀lì fún yín. ó ti ẹ̀yà kínní yìí ọkùnrin àbóbìnrin. ẹ má jẹ́ sọ mo ṣàwá ní mo máa gba hòtẹ́ẹ̀lì wọn gbà so di 1 year later mo ṣẹ̀ṣẹ̀ tó rí ṣe wọ́n ṣe padà wá náà ni òjò kó parí so in fact ó tó kó jẹ́ kí n máa ó discourage mi gan so ó tó kéèyàn máa ṣe mi mọ̀ bọ̀ so kí ni ẹ̀ for that 1 year mi ò owó yẹn mi ò tí mo ti expect pé maybe in 3 months àwọn máa jáde máa rí owó yẹn padà bí kí ni ẹ̀ bí wọ́n ṣe tàn mí yẹn pé tó bá ṣe tán máa. ẹ jẹ́ ká rìn díẹ̀ dáadáa àkọ́kọ́ náà mo ń padà bọ̀ lórí question yẹn ta ló kọ yín ẹ lè ní talent ẹ lè lọ kàwé ṣùgbọ́n ní inú fíìmù Yorùbá tẹ̀ ń ṣe èèyàn tó mọ́ ń lẹ́gbẹ́ èèyàn mọ́ ń lọ́gbà àbí kéèyàn ní abẹ tí èèyàn máa sá sí ta ni ó kọ yín tàbí ta ló ṣàtọ́nà yín gbà yẹn. Túndé Ànjọlá. òun náà ni director yẹn náà ni olódàbí ọ̀gá àbí. àwọn ló máa ń lò mí títí mo fi di ẹni tó wá ń pè níta mo pé èèyàn máa kọ́kọ́ ṣe nílé kan tó máa pè yàn níta so ó dàbí ilé ni so most gbogbo fíìmù tó bá ń yan àgbà èmi ló máa ń gbé síwájú ló máa fi sí pósítà ló máa fi ṣe. ẹ̀yin wá padà wá nígbà tí tẹ́ ṣe àkọjá ewé yín ẹ ti wá bá fíìmù débi pé kẹ́ parí ẹ̀ ẹnìkan wá ní ọjọ́ ti lọ òun ló wá bínú lọ ẹgbẹ́ wo lẹ ń ṣe náà. ẹgbẹ́ wo azin ṣe tampa ni antp ni tigma ni ok tí Actors Guild of Nigeria lẹ ń ṣe àbí ṣé tí irú ẹ bá ṣẹlẹ̀ ṣó tiẹ̀ lẹ́yìn tí yẹn lè fi ru ẹgbẹ́ ní báyìí sọ pé ọkùnrin tán pè ní tẹ́rì àríbọ̀ yìí òun ló ń darí ṣùgbọ́n ó bínú lọ ṣé ó lẹ́tẹ̀ lè fẹjọ́ sùn. bẹ́ẹ̀ ni ó ní bọ́ ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi ò mọ nǹkan kan gba ẹmọ nìyẹn so kò lè ṣẹlẹ̀ mọ́ sí tó bá ṣẹlẹ̀ kò tẹ́ ní kí n gbèdé bẹ́ẹ̀ mọ́nú everybody máa ń léèyàn tó súnmọ́ tó olùbárò wọn tó lè bá wọn wí so èèyàn kàn máa pè bọ̀ ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi. bọ̀ fún ọdún kan iṣẹ́ yẹn gbélẹ̀ ṣé wàá padà parí ẹ̀. àwa parí ẹ̀ bọ̀ tí èèyàn yẹn náà ò padà wá o so akọ̀wọ́ náà tàfi parí in fact tó wá dùn sí ju ká ní pé èèyàn yẹn wà ń bẹ̀.
a jẹ́ pé bí Ọlọ́run ni òṣìṣẹ́ ààrẹ ńgbà náà lọ́hùn. Ìwọ ló wá tẹ̀lé. Ẹni àfẹ́. Ìyẹn àwọn ọ̀dọ́ ló wà níyẹn. Okay. Mustapha Ṣọlágbadé, àwọn mo bí ń pé ìyàwó Lateef Adébíyì, olóṣọ̀rẹ́ mi Fẹ́mi Adébáyọ̀ ló ṣe ọkọ mi, yẹn náà dùn. Ẹ̀yẹn mo ìwé náà wò yẹn. Ẹ ṣe dáadáa ọlá afa àlùbáríkà sí. Tábà ní ká wò generally fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ sínú iṣẹ́ tíátà, kí ni ojú rí kẹ̀tì ẹ̀ tó di pé bí àyè náà ń pe Fẹ́tí Àbálógun, ẹ̀ ń pọ̀ Ọdúnládé, ẹ̀ ń pe Abdulateef, ẹ̀ ń pe mo bí ń pé ṣó rọrùn bẹ́ẹ̀ ṣá? Àwọn èèyàn máa ń sọ pé mi mo bí àtẹ̀mí yàtọ̀, àwọn èèyàn máa ń sọ wípé kò rọrùn, but honestly ó rọrùn fún mi because bí mi ṣe kí n tó máa ṣe Yorùbá bí mo ṣe máa ń ṣe English, mi ò jẹ́ èèyàn tó jẹ́ pé mo wà desperate fún nǹkan, so bí àtọ́ mo dẹ̀ ní nǹkan míì tí mò ń ṣe ń gbà yẹn, so àwọn tó wà desperate ẹni wọ́n lè fi lọ́kùlọ̀ lọ. Kò ìyẹn ò ṣe pé mi ò rí àwọn èèyàn tó ní wọ́n like ìran ọkùnrin ló ń toast to be àrùbá náà. Ìyẹn normal ti nìyẹn, but kò ń ṣe pé máa ní tipátipá tí ò bá lò tí mo bá fẹ́ mi àbí tí ò bá mi lè fẹ́ sínú wọn tẹ̀ sọ fún mi, but tó bá tẹ̀ sọ mi ò ní dá yín lò. Because èmi gan kò ń ṣe gbogbo nǹkan lèmi gan fẹ́ ṣe because mi ò lè ṣe everything, but díẹ̀ tí bá ṣe kọ́ lọ́n fa lùbáríkà sí kó dẹ̀ jẹ́ nǹkan tó dáa kọ́ bá wò kọ́ ní à ń fíìmù tó dáa lélẹ̀. So èmi gan mo máa ń ṣẹlẹ̀ ó ti pẹ́ tèmi àwọn èèyàn máa ń sọ pé pẹ̀lú bó ṣe ń lọ ìṣó máa blow by kíní kan because àti kékeré àti bí mo ṣe bẹ̀rẹ̀ ni mo ti máa ń béèrè pé script wo ni mo máa ti mọ àwọn èèyàn máa ní no wá kàn máa ní láíláí mi ò lè wá sí location kí n má mọ storyline mo máa fẹ́ tó àwọn aṣọ mi kàn ní kàn máa wọ ẹni aṣọ máa fẹ́ máa tó pé tí bá ń jáde lẹ́yìn máa wọ so ó ti pẹ́ tèmi ti máa ń mọ̀ so kàn ṣe gbogbo script gan lèmi fẹ́ ṣe. So me then really like come and me see just one scene two scene me really ṣe so tẹ́ bá no tí o bá ti ní tó bá fún mi ní it's not a must ó gbọ́dọ̀ jẹ́ lead role but even though bá jẹ́ two scene or three ó gbọ́dọ̀ jẹ́ scene tó máa kàn ṣe kọ́kọ́ fún mi sáàrin èrò but gbogbo yẹn ò gbọ́dọ̀ dàbí èmi o because àwọn ìyẹn náà máa ní bó ṣe wá rí lọ́lọ́ tí yìí tọ́lọ́ ní kó work fún yìí ìmọ̀ lẹ́fẹ́ gbà wọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn. nǹkan tí mo fẹ́ sọ fún wọn ni pé àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mú àdúrà ní pàtàkì torí pé àdúrà nìkan ló lè ṣẹ́gun gbogbo nǹkan. Ìkejì wọ́n gbọ́dọ̀ ní tẹríba fún àwọn tó bá níwájú wọn because àgàgà tó bá jẹ́ eré Yorùbá àkọ́kọ́ mọ̀ pé Yorùbá kọ́kọ́ like àpọ́nlé wọn like respect tó bá fẹ́ kọ́kọ́ tẹ̀síwájú ní industry àṣà wa ni yes ẹ gbọ́dọ̀ bọ̀ fẹ́ni tó wà wájú and then kéèyàn yẹn náà má wà desperate because téèyàn bá wà desperate ní oríṣiríṣi nǹkan ló máa fi máa lọ̀yàn ní industry náà bá jẹ́ tiẹ̀ ká máa parọ́ so téèyàn bá ti show pé wà desperate oríṣiríṣi nǹkan ló máa fi máa lọ so kéèyàn má máa desperate because èèyàn mọ ibi téèyàn lọ lọ́la kéèyàn máa ṣe àwọn nǹkan tó jẹ́ pé téèyàn bá wọn èèyàn máa ronú pé ta ló ní kí n ṣe kí ni bá mọ̀ bá ti má ṣe. èèyàn àti ẹ̀ wà tí ẹ̀ ń tẹ̀lé wà láti ẹ̀kan arábìnrin wa Oyindamola Sanni náà ni wọ́n wà ní orí ìtàgé pẹ̀lú wa ní orí ètò Oyinmomo máa ní Oyinmomo lè tó ètò náà ní Oyinmomo fíìmù Aníkúlápó tẹ wà níbẹ̀ báwo lẹ ṣe kó báwo lẹ ṣe débẹ̀. Kí n tó ṣe Aníkúlápó mo ti kọ́kọ́ wà nínú fíìmù Kunle Afolayan kọrin. Kí ló kọ fíìmù náà? Naija Christmas. Wow. Orúkọ ènìyàn. So but mi ṣe major role bí Aníkúlápó tí mò ń ṣe yìí. Then so ìgbà tó pè mí fi lè kó really ṣe mí ní kàyéfì torí mo ti bí mo ṣe ka script yẹn mo ti kọ́kọ́ èmi gan ríra mi bẹ́ẹ̀ pé this is what I want. Yes èmi náà inú mi wá ń dùn pé Kunle Afolayan mo ti kó jọ mí lójú because mo ti kọ́kọ́ bá wọn ṣe ìgbà yẹn ni ó bọ̀yẹ́ sì mo déyàn tó jẹ́ pé wọ́n jẹ́yàn tó jẹ́ pé mo like gan in fact ìgbà míì wà tí bá fẹ́ ya fíìmù máa pè wọ́n pé mo fẹ́ ṣe wá máa ní òkè ṣe báyìí máa ṣe báyìí wọ́n súnmọ́ mi gan mo ti mú wọn bí uncle mi. So kí ni báwo lè pàdé gan? Through production manager kan Sodiq Adébáyọ̀ ló ń jẹ àbúrò Fẹ́mi Adébáyọ̀. Lọ́dún wo? Ní 2021. Oríṣiríṣi ẹni àgbọn ní àwọn fẹ́ra wọn ni àìrọ̀ gbẹ̀gbọ́n irú fọ́tò ní wò lálẹ́ àná lórí bóyá ilẹ̀ mọ́ra wọn yà wọ́n fẹ́ra wọn lóòótọ́ ni èmi máa béèrè ṣé bẹ́ẹ̀ ni. Rárá o bí uncle mi mo máa ń pè wọ́n ní mentor. Mentor yìí sì ni wọ́n lóòótọ́. Bẹ́ẹ̀ni. Tábà ní ká wò dáadáa Kunle Afolayan tí èmi ò mọ̀ ọ̀rẹ́ mi ni o ní Kazeem Aláròyé àwọn tí mi dáadáa tèmi ò mọ̀ ṣùgbọ́n tẹ̀yin mọ̀ dáadáa lóyún wọn ni Kunle Afolayan àti pé Kunle Afolayan kó tó lè pèèyàn ṣeré kó tó lè fihàn ní róòlù kó yá wá ṣe báyìí kí èèyàn gbọ́dọ̀ ní kí ni ohun àmúyẹ
features tó ló lè pè yàn. So ìgbà Kunle Afolayan jẹ́ èèyàn tó jẹ́ pé kò ń wo pé o gbọ́dọ̀ ní face kó tó lóyàn sí role because some roles wà ó ti mọ̀ pé àwọn èèyàn ní báyìí ló máa ṣe tó máa fi tà but other major roles wà kò ní sọ pé gbọ́dọ̀ jẹ́ face tó bá kàn ríyàn de okay èèyàn yìí ó máa wo story yẹn èèyàn yẹn máa fit in sí character yẹn tẹ́ bá wo Aníkúlápó tó bá jáde ṣe máa rí pé okay maybe physical attributes yẹn máa rí pé okay ó fi tẹmọ pupa kò ṣe kíní kan ó lẹ ó kò tóbi kò ṣe kíní kan àwọn nǹkan yẹn tí wọ́n bá ti kọ́kọ́ pass yẹn then ó máa ń like kéèyàn ní tẹríba náà because tẹ́ bá mọ̀ ó wà deep rooted nínú culture wọ́n wà very deep rooted so tẹ́ bá lọ jẹ́yàn tó jẹ́ pé kò like àwọn nǹkan yẹn so nǹkan tí súnmọ́ mọ́ then okay maybe then acting èèyàn náà okay mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà so maybe wọ́n máa wò yẹn. so ọdún méje náà kéré àbó kéré ni. kò kéré o so maybe tó bá ti wò wọ́n máa rí pé okay téèyàn yìí gan bá mọ̀ jù ó jẹ́yàn tó ń gbọ́rọ̀ tó máa fẹ́ mọ̀ àwọn náà máa kọ́ iṣẹ́ olùdarí náà nìyẹn kò ń di dandan pé èèyàn gbọ́dọ̀ mọ̀ tán so àwọn náà wà ń bẹ̀ láti kọ́yàn. then experience nínú Aníkúlápó ìrírí sí àwọn tẹ̀sí ní tẹ́lẹ̀ bó ló ṣe lọ ìrírí nínú set Aníkúlápó. Okay, sí àwọn tó wà ń bẹ àbí àwọn dáhùn ìyàtọ̀ yẹn ti pọ̀ jù because number one ṣé equipment ni mo fẹ́ fi àbí welfare ibẹ̀ yẹn oríṣiríṣi oúnjẹ là ń jẹ tàárọ̀ and in fact kébi tó pa yín lọ́sàn-án wọ́n ti gbé wá kébi tó pa yín nírọ̀lẹ́ ẹ ṣì máa ti máa yọ ìgbà míì gan oúnjẹ máa ń waste because killer so ẹ mọ̀ pé but normal èyí tá à ń ṣe dẹ̀ lè fi wéra wọn because number owó tó ń lò yàtọ̀ so èyí táwa ń ṣe ìgbà míì à ń really need time fún oúnjẹ kò ń really sówó budget yẹn yàtọ̀ because ibi ta fẹ́ tà sí yàtọ̀ so ìyẹn oúnjẹ so nǹkan tí mo kàn mú nínú kíní ẹ̀ ni pé maybe ó dà ní kó fẹ́ better kó máa pín oúnjẹ ju kó máa fúnyàn lówó rẹ̀ lọ because tó bá ń pín oúnjẹ yẹn èèyàn máa kò sí èèyàn ní choice èèyàn máa jẹun but ìgbà míì tó bá ń fúnyàn lówó yẹn èèyàn á máa tọ́jú owó pé àwọn àgàgà àwọn crew maybe míì ní nǹkan tó fẹ́ fi ṣe so wọ́n máa tọ́jú ẹ̀ wọ́n wá nílò jẹun téèyàn wọ́n dẹ̀ ní Kunle ló gbé jìta Kunle yeah God bless you. so ẹ̀sìn lẹ́yìn gbọ́ Yorùbá. so irú nǹkan yẹn ṣe so èmi kò wá ó wà advisable pé so mo like a lot of things. ìyá wa kò sí kí èèyàn wà nídìí iṣẹ́ kan kí ó máa nígbà kan tí a fẹ́ kù díẹ̀ káàtó tó tiẹ̀ nígbà kan tẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́ fẹ́ sáǹdì iṣẹ́ yìí àti sí ìtẹ́kọ̀ sọ fún mi tẹ́lẹ̀ o wọ́n pe kíni kan ní embarrassing moment àwọn ìṣẹ̀lẹ̀ tó tìyàn lójú èmi náà ṣe báyìí fún ṣé ibi ìtún wà. kò rí lè ṣe àfihàn tí mo sọ bọ́ ìgbà tí ó nẹ́ni kan tí mo fẹ́ tí mo fẹ́ sílé àbí tó fẹ́ mi sílé. ẹ̀yin náà lè fẹ́ sílé ìyàwó lòun náà lè gbé ó lè bọ́kùnrin ìyàwó ya. so ó nẹ́ni kan tí ó fẹ́ mi sílé tó jẹ́ wípé ó máa ń wò pé ẹ̀rù ń bà kò fẹ́ ó máa parọ́ fún. ó gbà lọ́wọ́ mi. no nǹkan tó ṣẹlẹ̀ kan ni ó máa ń fẹ́ parọ́ fún àwọn òbí ẹ̀ irú iṣẹ́ tí mò ń ṣe. so ó gbomi lójú mi gan because mo máa ń wò pé ṣé kí ló wà nínú iṣẹ́ tíátà yìí náà tí àwọn èèyàn máa ń so ojú ó máa ń ní kò fẹ́ kí n pé mo gbọ́dọ̀ sọ fún àwọn òbí ẹ̀ pé iṣẹ́ tíátà. ṣé wọn ò ní rí lórí sinimá ni. èmi dẹ̀ wá ní kí ni òun ṣe nǹkan téèyàn fẹ́ máa ṣe títí láì ní tó o bá mọ̀ kó gbà mí bí mo ṣe wà yìí kò ní dà o èmi wá sọ fún wọn sọ ọjọ́ tí mo sọ fún wọn mo rí bọ́ ìṣe náà inú wọn ò dùn wọn ní àìmí gbọ́dọ̀ stop ẹ̀ o kí ni mọ́ kí ló wà nù iṣẹ́ so ó wà nù àwọn nǹkan tí wọ́n ń fojú gidi wò wá ń tà tàbá ni wọ́n máa rò pé òkè ẹ̀ ń ṣeré ẹ̀ tí ìbọ̀ téèyàn bá ní dókítà lèèyàn báńkà lèèyàn wọ́n ní bọ́ ẹ̀ máa wọn and the truth is kíní iná ìwà èèyàn ni personality nìkan ń ṣe iṣẹ́ téèyàn ṣe. àjọṣepọ̀ yẹn ń kọ́ báyìí. kí lẹ sọ. àjọṣepọ̀ yẹn ń kọ́. símọ́. ìyẹn náà ló. ó wà nù nǹkan. tó dálẹ̀ ń gbà náà lọ́hùn. nígbà ìwà kan ṣe ká máa lè tijọ́ tí bẹ́ẹ̀lì ó rin gìnà àbí báwo àbó ti ṣẹlẹ̀ báyìí tí wàá lé ọkọ báyìí. tí ò sí ilé ọkọ bọ́ ẹ máa retí very soon. very soon ṣé ní tíátà náà ni. rárá o. kò ní tíátà mọ́ kí ló tẹ̀ mú lára òun ní tíátà aláwọn sànmọ̀lì ń bẹ̀ náà tó ń fàyìn dáadáa. bọ́lá òun ṣe kọ́ tèmi lélẹ́yìí. then ẹwà yìí kí ló ti ṣe fún yín nídìí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. ó ti fún mi. abẹ́ ìmọ̀ pé ẹ rẹwà gan o kí ló ti fún yín. ó ti fún mi ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan inú mi dẹ̀ dùn because àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé wọ́n fẹ́ kéèyàn ó ní bó ṣe fẹ́ kéèyàn rí ọmọ ní
torí bẹ́ẹ̀ ṣe rí iná la ṣe fẹ́ pè yín síṣẹ́ yìí o nǹkan ẹ̀rọ àwọn nǹkan yẹn and in fact ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan tó máa ń fún mi ní ọmọ olówó ọmọ tó fa àwọn róò tó máa ń fún mi ìgbà míì máa bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ fún mi ní local gẹ̀ mo fẹ́ ṣe àwọn wọn fẹ́ fún mi so ìgbọ́dà ń ké ó wà nù nǹkan tó ti mi débi torí lè ṣe kíákíá kí wá ní kí àwọn èèyàn máa retí another 5 years nípa Oyindamola Sanni. orúkọ ńlá ni. Àmín. In fact láti sing bí mo ṣe ń sọ lórúkọ Ọlọ́run àṣẹ ti gùn. Àmín. And so kọ́ máa retí mo fẹ́ ya sinimá ńlá mo fẹ́ ya sinimá tuntun and ó máa jẹ́ big one tí máa submit fún àwọn international awards tí máa fi gbé Nollywood lọ sí next level bí àwọn tí tọ́wọ́n àwájú àwọn Fẹ́mi Adébáyọ̀ àwọn Kunle Afolayan tó ya Aníkúlápọ̀ àwọn Ibrahim Chatta Ọdúnládé Adékọlá so irú àwọn standard yẹn náà ni mo fẹ́ yà. lára àwọn obìnrin táwa ni ẹ̀ ń wà àwòkọ́ṣe ẹ̀ torí orúkọ tẹ dálẹ̀ kalẹ̀ yìí ọkùnrin ní gbogbo wọn obìnrin wo lẹ̀ ń wò bí ẹni náà mo gbádùn ẹ̀. Fúnkẹ́ Akíndélé. Wow. Ó máa ń inspire yín gan. Yes, tí bá wà wọn bó ṣe ti bẹ̀rẹ̀ ibi tó ti dé ń sìn bó ṣe ń ṣe nǹkan wọn inú mi máa ń dùn. Ó ti wá rí tí gbogbo ẹ̀ ti rí pé ó ti ń dùn ó ti ń dán ó ti ń dà fáwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n rí pé ẹni yìí arẹwà ni òṣèré tíátà dáadáa ni lára àwọn obìnrin yẹn náà ta lẹ́yìn wò pé ókè o mo ti bó Fúnkẹ́ Akíndélé lára àwọn ìyá yẹn náà ń kọ́. Àǹtí Ṣọlá Ṣóbọ̀wálé. Ṣọlá ṣubú tẹ̀lé bọ́lá gbogbo ìgbà ìjọba fótò kan. Bẹ́ẹ̀ni wọ́n ti dàbí ìyá fún mi sí wọ́n máa ń bá mi sọ̀rọ̀ wọ́n máa ń ṣó ti jẹun even ìgbà táwa lórí sí aṣọ ti jẹun máa ń kẹ́ mi gan so Àǹtí mo dẹ̀ like bó ṣe máa act ṣẹ̀mọ́ wọ́n máa fi gbogbo ara wọn ṣe. láti ilé iṣẹ́ Ekimedia Concepts Limited ní tí a ti ń ṣe gbogbo méje yàrá mẹ́fà wọ́n ní kí àfẹ́lẹ́ kí n pé ẹ ṣeun tí ẹ̀ láwa dé bí o. Ẹ ṣé o ohun ẹ̀yin á máa ròkè o business ni a máa lọ sókè ẹ ṣé gan. tó o ní ẹ ṣe o ọlọ́kàá ṣe ẹ̀ tí ẹ bá wa jẹ́ náà ẹ mọ̀ ṣeun ẹ kú àgbọ́dìrì adúpẹ́ lọ́wọ́ gbajúgbajà òṣèré tíátà tí agbábí lónìí àwọn náà ni arábìnrin wa Oyindamola Sanni ọmọ Ìkòròdú ọ̀gá mo ní ọ̀kan gbòógì nínú àwọn arẹwà tá a ní lásìkò yìí wọ́n ti ra nídìí iṣẹ́ sinimá mo lè fáìn gan bẹ́ẹ̀ kọ́ adé olúkàsí ni orúkọ tèmi o ọmọ bàbá ní sàárẹ̀ olú ọmọ àjàlá ní ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ adéròmú adéníyì lọ́jà àtòkò sàárẹ̀ dùn ó ń lọ síbẹ̀ lónìí ó dàbọ̀.